àwọn olórí orílẹ̀-èdè Ọgọfa ni wọ́n láwọn máa wá síbi ètò ìbúra fún Tinubu. ọ̀kan pàtàkì lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tóun pàápàá gbé àpótí ìbò fún ipò ààrẹ lórílẹ̀-èdè yìí lábẹ́ ẹgbẹ́ náà Adamu Garba ti sọ pé ó lé ní ọgọ́fà àwọn ààrẹ àti olórí orílẹ̀-èdè gbogbo lágbàáyé tí wọ́n ti fìfẹ́ hàn báyìí láti wà níbi ètò ìbúra sípò ààrẹ fún aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima léyìí tí yóò wáyé lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún 2023 yìí nílùú Àbújá. Garba sọ̀rọ̀ yìí di mímọ̀ lọ́jọ́ ajé Monday ọjọ́ 15 oṣù karùn-ún ọdún yìí lásìkò tó ń bá àwọn oníròyìn kan sọ̀rọ̀ nílùú Èkó. Ó ní kò sóhun náà rárá tó lè dá ètò ìbúra sípò ààrẹ fún ààrẹ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn nílẹ̀ wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima dúró rárá. Bí ọjọ́ náà bá ti pé ni wọn yóò búra fún àwọn méjèèjì. Ó lé dáadáa ní àwọn ààrẹ àti olórí orílẹ̀-èdè Ọgọ́fà tí wọ́n ti fìfẹ́ hàn pé àwọn pàápàá fẹ́ wà níbi ètò pàtàkì ọ̀hún tá a sì ti ṣiṣẹ́ lórí ohun tí wọ́n ń béèrè fún. Ètò ààbò yóò wà fún gbogbo wọn pátá. Kò sóhun tí ẹnìkankan lè ṣe sọ́rọ̀ náà rárá. Ó di dandan kí wọ́n ṣe ìbúra fáwọn méjèèjì yìí. Ìlú Àbújá ló sì ti máa wáyé gẹ́gẹ́ bí ohun tí òfin ilẹ̀ wa sọ. Ilé ẹjọ́ kankan kò lè dí ètò náà lọ́wọ́ rárá. Fún ìdí èyí gbogbo àwọn tó gbẹ́jọ́ lọ sí kóòtù yẹn kàn ń fa àkókò wọn ṣòfò lásán ni. Iṣẹ́ ti parí lórí ohun gbogbo gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.